Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀ èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí kíka àti kíkọ orin ìyìn orílẹ̀ èdè Nàìjíríà. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní ka orin ìyìn orílẹ̀ èdè Nàìjíríà. Ẹ dìde ẹ̀yin ará láti jẹ́ ìpè Nàìjíríà, láti fi ìfẹ́ sínlẹ̀ wa pẹ̀lú okun àti ìgbàgbọ́. Kí iṣẹ́ àwọn akọni wa kó má ṣe já sásán. Ká fi tokun tara sin ilẹ̀ tó lómìnira, àlàáfíà àti ìṣọ̀kan. Ó yá ẹ jẹ́ á kọ lórin. Ẹ dìde ẹ̀yin ará láti jẹ́ ìpè Nàìjíríà, láti fi ìfẹ́ sínlẹ̀ wa pẹ̀lú okun àti ìgbàgbọ́. Kí iṣẹ́ àwọn akọni wa kó má ṣe já sásán. Ká fi tọkàn tara sílẹ̀ tó lómìnira, àlàáfíà àti ìṣọ̀kan. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.